Bàbá ètò ló ti gorí afẹ́fẹ́ Ọmọlúkà great bí ẹ jẹ́ ká jọ gbọ́. Ètò bàbá ètò ló ti gorí afẹ́fẹ́ Ọmọlúkà great bí ẹ jẹ́ ká jọ gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni ní ìmọ̀ àtòyé ẹ̀yin sọ̀mọ́rí ìlú tẹ wá ń kọ́ fìdílé ètò látẹnu ọmọ ní ọ̀rẹ́ yín Ọmọlúkà àpèdè máa má pè ìtànà ó ti yá. Ẹ jẹ́ ká ìjọ̀gbọ̀n ó yá. Ètò bàbá ètò bàbá ẹ jẹ́ ká jọ̀gbọ̀n. Informative program, educative program, can like, can share, can super one subscribe. Òmìnira ọmọ Yorùbá ló jẹ wá lógún tilé tókó. Ọmọlúkà great TV. Ẹ jẹ́ ká jọ̀gbọ̀n pánpánpán. Ètò bàbá ètò ló ti gorí afẹ́fẹ́ Ọmọlúkà great TV. Ẹ jẹ́ ká jọ̀gbọ̀n. Yorùbá nation ilé ti yá. Ó ti yá òmìnira ọmọ Yorùbá kọ́ mo ṣe kókó. Yorùbá nation ilé ti yá. Ìdílé Ọmọlúkà. Ló ṣe kókó. Àwẹ̀rí Ikú para. Ó parapọ̀ wọ́n mọ́lé. Ìrà parapọ̀. Wọ́n parapọ̀ wọ́n máa jiyàn. Ẹ jẹ́ ká parapọ̀. Káfíńkọ́ ṣọ̀kan. Ó yá ẹgbẹ́ ẹṣí ẹ̀ láti fẹ́ bẹ̀rẹ̀. Yorùbá nation Ilé ìsìyà òmìnira ọmọ Yorùbá ló ṣe kókó. Ẹ wò bí ẹ fẹ́ bí ẹ kọ̀. A máa gba Yorùbá nation yìí o. Ó dá mi lójú dé gbangba. Ẹlẹ́dẹ̀ màmá mi yẹn ti kú ì abiyamọ gbàdàbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ ṣe ẹ wá dúró ti gbogbo wa. Yéyéyé ilé ti yá o. Òmìnira ọmọ Yorùbá ló ṣe kókó. Ìta fẹ́ sọ lé ní gbogbo wa la máa dá sí bí nírojọ́ jìnnà máa ṣe nílẹ̀ kẹ́pẹ́. A máa gbà ó. A máa gbà ó di dandan. A máa gbà ó di dandan. Ó bẹ̀ a máa gbà ó tí ì pín. Tó bá yọjọ́ èèyàn tèmi. Ó yá pín. A máa gbà ó di dandan. A máa gbà ó di dandan. A máa gbà ó sọ́sẹ́. A máa gbà ó dandan ni. Ẹ já pàtẹ́ mo wá straight away.
ṣiṣẹ́ kájọlá, ìṣọ̀kan àti ìlera. Bí ẹ jẹ́ ká máa lè bá tẹ̀síwájú, gbogbo ire àtòhun tó dára. Ọmọ òkè lọ sípò ẹ̀tọ́ rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. You are the light of the black race, the glory of the black race. Ìwọ ni ògo adúláwọ̀. Tó o bá mọ̀, tó bá jẹ́ pé ìwọ ń wora ẹ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá, gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì nínú àwọn ọmọ Yorùbá, tó bá ríra ẹ bẹ́ẹ̀, mọ̀ lẹ́ni pé ògo adúláwọ̀ ni ẹ́. Ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ ni ẹ́, tó bá mọ̀ tètè mọ̀ lẹ́ni. Ẹ kúlé Ọmọlúkà ni mò ń jẹ́. Màmá mi Ayọ̀ Brown, abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, mo kí yín kábọ̀. Ẹ kú àdúró tì mí gbogbo ìgbà. Mo kí gbogbo wa lẹ́ni lẹ́ẹ̀kan sí, ẹ bá tiẹ̀ ti wo topic mi, ẹ ti mọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ṣùgbọ́n mo fẹ́ kọ́kọ́ mẹ́nu bà ọ̀rọ̀ kan kí n tó lọ bẹ̀. Adékẹ́mi Àlàbí mi o, ẹ kábọ̀, ẹ kú ètò, ẹ kú àdúró tì. Mo fẹ́ mẹ́nu bà ọ̀rọ̀ kan. Ẹ̀yin tí ẹ bá jẹ́ Ọ̀ṣáká, ẹ jẹ́ Ọ̀ṣáká. Ẹ̀yin tí ẹ dẹ̀ fẹ́ ṣòṣoko, ẹ kúkú ṣe Òṣoko. Ọ̀ṣáká ìṣoko ni Bíbélì sọ pé kò dára, Kùránì náà sọ pé kò dára. Tẹ́ ẹ bá fẹ́ dúró ti ìran Yorùbá, ẹ dúró pẹ̀lú Yorùbá pẹ̀lú positive mind. Ìyẹn ni pé ọ̀pọ̀ nǹkan láì ní iyèméjì nínú. Èwo ni kí ẹ̀yin kan dẹ̀ wá jẹ́ wòlíì kó jẹ́ pé ìran tẹ́yìn ń rí láyé yín, ìran ikú ni, ìran ìbànújẹ́ ni, ìran pé ká ṣáà pa. Bàbá mi olórin kan kọrin, kọ́lọ́run kó bá mi máa ṣàlàbò lórí ẹ̀, Elijah Akíntúndé lórúkọ ẹ̀. Ó ní ta lẹni tó sọ yí pé o ò lè níláárí? Ta lẹni tó sọ yí pé ọ̀la ló máa kú? Ta lẹni tó sọ yí pé ọ̀túnla ni ikú rẹ? Ta lẹni tó sọ yí pé ọ̀rọ̀ yìí ò lè nítumọ̀ o? Kíyèsí, Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o. A ṣe fi ẹnu wa ká fi máa rí ìran rere sí Ọlọ́run, ká fi ojú wa, ká fi ọkàn wa, ká fi rí ìran rere sí àwọn ìran Yorùbá. Ẹ̀yin wòlíì dẹ́ ń rí ikú. Wòlíì kan tí ẹ̀ jẹ́ wọ́n send the message yẹn sí mi, mo wò títí mo gbọ́. Mo ní, who is this for God's sake? Ọlọ́run ò kì í ránṣẹ́ ikú sí gbogbo orílẹ̀-èdè. Imagine ẹ̀yin kan, ẹ̀yin olóyè àti ẹ̀yin ọlọ́pọlọ, ẹ gbọ́ nǹkan tó jáde nínú message yẹn pé ní ọjọ́ kan wọ́n á jáde, wọ́n á pa gbogbo Yorùbá tán. Kódà àwọn tó gbógun ti àwọn ọmọ Ọlọ́run nínú Bíbélì, àwọn tó gbógun ti ìran Ísírẹ́lì, tó jẹ́ ọ̀tá pàtàkì, tó jẹ́ ọ̀tá jùlọ tí àwọn ọmọ Ísírẹ́lì ní, òun ni àwọn tó ń pè ní àwọn Fílístínì. Àwọn Fílístínì nínú Báíbù, bí Ọlọ́run ṣe kọ ẹ̀yìn sí Fílístínì tó, wọn ò pa Fílístínì rẹ́ o, ìran Fílístínì wọ́n sì wà di ọ̀la. Àwọn ìran tó ń jẹ́ Fílístínì yẹn nínú Bíbélì, wọ́n wà di ọ̀la. Lára wọn ni àwọn Gaza yìí o, táwọn àti Ísírẹ́lì jọ ń gbòdì ọ̀la. Wọn ò wipe wọn out. Báwo lẹ́kàn tí máa jáde tẹ̀kàn lẹ́sọ prophecy tí Ọlọ́run ló fi rú ẹ̀ràn yín ni? Ṣé kò tiẹ̀ wá sí ẹnikẹ́ni tó jẹ́ ẹ̀yin ju Ọlọ́run nínú gbogbo ìran Yorùbá tó dẹ̀ jẹ́ pé ọjọ́ kan ní gbogbo wọn á dẹ̀ dìde, wọn á dẹ̀ pa gbogbo wọn pátápátá? Ẹ mọ irú mẹ́sẹ̀jì tẹ́ máa mú wá. Mẹ́sẹ̀jì yẹn òun ṣe ti ìran Yorùbá. Ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ rí kankan ju ikú ń bọ̀, ẹ̀ rí ikú, ìyẹn òun ṣe mẹ́sẹ̀jì tèmi, kì í ṣe tiwa. Bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, àwa kì yóò kú bí kò ṣe yíyè, káwa kó lè ròyìn iṣẹ́ Ọlọ́run. Òun ní ìwé mímọ́ sọ. Kí ló dé? Ẹ rí wọ́n á pa gbogbo Yorùbá. Tẹ́ bá sọ pé kí Yorùbá múra ọ̀tọ̀ ní àti ẹ̀gbọ́, tẹ́ bá rí ìṣípayá pé ogun ń bọ̀ o, ọmọ Yorùbá ẹ̀ múra àgbọ̀ yẹn.
kò sẹ́ni ṣé ẹ nílò àti sọ ṣé prophecy gan ní láti jáde ní ká tó mọ̀ pé wàhálà ti wà ńlẹ̀ ni ká tó mọ̀ pé Yorùbá gbọ́dọ̀ di aṣọ wọn gbọ́dọ̀ di àmùrè. There's no ìyẹn ò ní deeper àtẹ ní the prophecy about that. Let me see your love and like and your comments please. Ẹ má jẹ́ kán tún tòrọ́ mọ̀ pé dáfẹ́ sọ lé ní tó gbóró gidi ni wọ́n máa wọ́nà àti já gbogbo ẹ̀ sílẹ̀ ni ẹ bá fún wọn láyè. So ẹ̀yin oní ìran nàbì ẹ lọ mi ò sọ pé Ọlọ́run ò lò yín but there is a way tó fi jẹ́ pé ẹ lè gbé ọ̀rọ̀ yín kalẹ̀. There is a way of putting your prophecy tí ò ní negative effect nínú nǹkan tá a gbé dání. Aláfẹ́ bọ́ jáde lóko ẹrú ẹ jẹ́ ká sòtítọ́ fúnra wa. Ìran Yorùbá lè ṣẹ̀ sọ́lọ́run kò sí ìran tí ò ń ṣe Ọlọ́run. Individual èèyàn sí èèyàn là ń ṣẹ̀ sí Ọlọ́run ní ìṣẹ́jú sí ìṣẹ́jú ní ìgbà sí ìgbà lọ́dọọdún là ń ṣẹ̀ sí Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí ẹ jẹ́ ká bára wa sòtítọ́. Ní ìgbà tí Elijah tó fẹ́ sá lọ ó sá fún Jezebel ó sọ statement kan ó ní Ọlọ́run wá béèrè lọ́wọ́ pé Elijah kí ló ń lé ẹ bó ló wà ó ní Ọlọ́run ó ní mo lọ sá pamọ́ ni ó ní torí kí ni ó ní kò sẹ́nikẹ́ni nínú àwọn wòlíì ẹ̀ ó ní wọn ò tiẹ̀ sí mọ́ ó ní kò sẹ́ni tó gbàgbọ́ nínú ẹ̀ mọ́ ó lóun nìkan lòun kù tóun dẹ̀ lọ sá pamọ́ ní ìdí tóun fi lọ sá pamọ́ nìyẹn. Ọlọ́run wá fún ní èsì kan ní shut up your mouth Elijah pa ẹnu ẹ mọ́. Ó ní ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ pé kò sí ó ní èmi ti kú ọ̀ọ́dẹ́gbàárin. Oh my God mi ìrántí English ọ̀ọ́dẹ́gbàárin yẹn tẹ́ bá mọ English Bible dáadáa ẹ bá mi wò ó àìmọ̀ Bible ìmọ̀ fìyà jẹ mí o. Ọ̀ọ́dẹ́gbàárin àwọn wòlíì tí wọn ò forí balẹ̀ fóríṣàrí tí wọ́n dẹ̀ ń sin èmi Ọlọ́run lótìtọ́ àti òdodo ní wọ́n wà níbi kan tán ti ń ṣe tán ń pamọ́ tán ń jayé orí wọn bẹ̀. Ìyẹn ni wípé wọ́n wà láàárín àwọn èèyàn ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ wípé àwọn àyànfẹ́ Ọlọ́run ní títí tòótọ́ àti òdodo wọ́n sì wà lórí ilẹ̀ yìí. A mọ̀ pé gbogbo wa la ṣẹ̀ oníṣẹ̀lẹ̀ ni ó ní gbogbo ayé ló ṣẹ̀ ni wọ́n sì kùnà ògo rẹ̀ gbogbo ayé ló ṣẹ̀ sọ́lọ́run. Ṣùgbọ́n mo fẹ́ kí understand pé àwọn kan wà àwa la mọ̀ wọ́n wà tó jẹ́ pé lótìtọ́ àti òdodo wọ́n sì ní ìbẹ̀rù Ọlọ́run wọ́n sì sin Ọlọ́run. Ọlọ́run ò ní torí ẹ̀ṣẹ̀ gbogbo wa yìí kó wá pa 50 million lọ́jọ́ kan ṣoṣo àbá tàbá ní ká mú ti ẹ̀gàn àti ìsọnù kúrò. The population of Yoruba land is more than 50 million. Àwa kàn pẹ́ẹ̀gì ẹ̀ sí 50 million ni. Ó ju 50 lọ tàbá mú ti òtítọ́ sínú ẹ̀. So ẹ̀yin oníran ẹ̀yin tí Ọlọ́run rán níṣẹ́ àdá Ọlọ́run ló rán yín tàbí Ọlọ́run ò rán yín I don't bloody care. But èmi kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé ẹ mọ̀ dájúdájú sáká wípé Ọlọ́run ò kì í ránṣẹ́ ikú sórílẹ̀-èdè pé ìwọ orílẹ̀-èdè yìí o mo máa pa gbogbo yín run ni kò sí irú ẹ̀ nínú Bíbélì. Àwọn tí inú bí Ọlọ́run sí gan Bíbélì ò sọ pé ó pa wọ́n tọmọtọmọ níwọ̀n ìgbà tí wọn ò bá ti pa ìran Fílístínì irú tí ìran wọn sì wà dọ̀la orúkọ wọn ló lè change. Ìran Fílístínì wà di ọ̀la tí ìran yẹn tọ́lọ́run ò bá pa gbogbo wọn run àbà kí ló dé tó wá jẹ́ pé ìran Yorùbá lẹ́yìn wá sọ pé Ọlọ́run sọ pé ọ̀tá máa dìde lọ́jọ́ kan dẹ̀ pa gbogbo Ọlọ́run ò rán yín mọ̀ sáà tó bá jẹ́ dádì ní yín tẹ́ ìsọ̀rọ̀ yẹn ó dà pé dádì ní Ọlọ́run ò rán yín bẹ́ẹ̀ mo sọ pé kíyèsí Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Ká máa bọ̀ kán wá fèsì wa we are ready for them. So kí yẹn mo pẹ́ẹ̀gì ẹ̀ síbẹ̀ kì í ṣe torí yẹn mo ṣe wá ní tí mo torí ẹ̀ wá mo kàn máa sọ ní ṣókí ni màá wá ṣojú òpó lẹ̀ kí gbogbo yín kẹjẹ́ kájọ pè kájọ ṣiṣẹ́ lórí ẹ̀. Now ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá àìdá ẹ gbọ́ o tàbí ẹ gbọ́ ẹ gbà o tàbí ẹ gbà ọ̀dọ̀ yín ni mẹ́sẹ̀jì yìí lọ. Ìwọ olóríire tó dẹ̀ wà pẹ̀lú mi mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ ẹ́ bá mi pín share this message. Tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ jẹ́ sọ àṣírí kan fún yín lénìí kò sí gbogbo tá à ń ṣe tí àwọn gómìnà wa tí wọn ò mọ̀ kò sí tá à ń sọ tí àwọn gómìnà wa tí wọn ò mọ̀. Ìkan ṣẹlẹ̀ sí mi recently mo mọ̀ dájú sákàrí pé ọkùnrin ó mọ̀ mí pè ní dárúkọ gómìnà yẹn fún yín lórí tí bá sọ alóò ti sọ alẹ́nu yín jò jù alẹ́nu yín jò ẹnu tèmi ò jò but
èmi gan Ọlọ́run ó fún mi ní ọpọlọ níwọ̀nba yẹn mo dẹ̀ utilize ẹ̀ mo lò ó. ẹ má gbé English ẹ má gbé Yorùbá wá ẹ bá jẹ́ ká po Yorùbá lé ní àjọ àwa gbogbo alájọ máa po màmá mi Adékẹ́mi Alábí 70,000 ní ẹ̀ẹ́dẹ́gbàárin òkè ọ̀ọ́dẹ́ ní Bíbélì sọ ọ̀ọ́dẹ́gbàárin ní Bíbélì sọ kò sọ pé ẹ̀ẹ́dẹ́ ìyàtọ̀ wà nú ẹ̀ẹ́dẹ́ àti ọ̀ọ́dẹ́ so ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ Yorùbá dùn ẹ tí ì mọ òǹkà Yorùbá ọjọ́ tá a bá máa ṣiṣẹ́ lé lórí ọ̀tọ̀ ni. Gbogbo ẹ̀yin governors ilẹ̀ Yorùbá ẹ̀yin ni mo mú mẹ́sẹ̀jì tọ̀ wá. Mo fi ìṣẹ̀dálẹ̀ àwọn abiyamọ mo fi bẹ̀ yín ni o. Pàápàá jùlọ Ondo State governor tó jẹ́ alága gbogbo governor ilẹ̀ Yorùbá. Gbọ́ eléyìí either you are around or north. Gbogbo àwọn tó súnmọ́ ẹ tó ń gbọ́ mẹ́sẹ̀jì wọn gbọ́ wọn gbé dọ́dọ̀ ẹ. It is high time tẹ́ ẹ gbọ́dọ̀ bá ní tán pè lọ́kadà ní gbogbo ilẹ̀ Yorùbá. Lóòótọ́ a rí àwọn ọmọ wa tó jẹ́ pé wọn ò níṣẹ́ méjì ju iṣẹ́ ọ̀kadà yẹn but tẹ́ ẹ bá wo bí nǹkan ṣe ń lọ nílẹ̀ Yorùbá lẹ́nìí tí wọ́n bá kó ọlọ́kadà 100 jọ nínú 100 yẹn mẹ́wàá nínú wọn lẹ máa rí tó jọmọ Yorùbá tó ń ṣọ̀kadà mẹ́wàá gbogbo àwọn tó kù pátá Fúlàní mẹ́wàá nínú wọn tún lè jọmọ Ìgbò gbogbo eléyìí tó kù Haúsá Fúlàní ni wọn. Tẹ́ ẹ bá mọ̀ àwa ṣe ìwádìí wa débi tó ń ṣe dé nínú 80 tó kù nínú 100 yẹn 10 nínú wọn jọmọ 10 nínú 100 ní ọmọ Yorùbá which is 10% nínú 100 lọ́mọ Yorùbá 10% jọmọ Ìgbò 5% péré ó jẹ́ àwọn ẹ̀yà míì tí òun ṣe Haúsá tí òun ṣe Fúlàní tí òun dẹ̀ ń ṣe Ìgbò 5% làwọn ẹ̀yà míì àìdá àwọn ìgalà àwọn gbárí àwọn ìgbìrà tàbí bẹ́ẹ̀ àwọn 5% péré ṣe rí 75% tó kù Fúlàní àti Haúsá ni wọ́n. Ẹ wá jẹ́ kí n sọ kinní kan fún yín o ṣé wá rí 75% yẹn àwọn tó jẹ́ pé lótìtọ́ àtòdodo náà fi ń ṣiṣẹ́ tiwọn tó jẹ́ pé wọ́n kàn ń ṣe nínú wọn kò ju 5% lọ. Ṣé rí 70% tó kù wọ́n ń ṣe iṣẹ́ ọ̀kadà tẹ́rí pé wọ́n ṣe yẹn on a purpose iṣẹ́ náà wá jẹ́ bí a ti ṣe ìwádìí wa dé ibi tí wọ́n ṣe ìwádìí dé. Ọmọlúkà ló ń sọ̀rọ̀ mi ní sọ kó padà síbi lẹ́nu èmi sọ reality fún yín ni mo dẹ̀ ti ń tẹnu mọ́ ilé ìfún yín ó ti pẹ́ ọjọ́ lọ́jọ́ tó jẹ́ pé à ń kọjá wọ́n gbé tírélà ńlá wọ́n fi lóòdù ọ̀kadà wọ́n dẹ̀ kó wọn wá wọ́n ń bọ́lẹ̀ wọ́n ń gbọ́kadà kankan bó ṣe ń bọ́lẹ̀ náà ń gbọ́kadà bó ń bọ́lẹ̀ nínú mọ́tò wọ́n ń gbọ́kadà. Ó ní iṣẹ́ tí wọ́n wá ṣe o ibi tí ẹ̀yin ọmọ onílẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ àwọn Fúlàní àti Haúsá wọ́n mọ bẹ̀jù yín lọ. Tẹ́ ẹ bá ti pe ọ̀kadà ọmọ Yorùbá tó sọ pé òun ò lọ bẹ̀ tẹ́ ẹ bá ti pe ọ̀kadà ọmọ Haúsá àbí Fúlàní wọ́n á jẹ́ kó yé yín báwọn ò mọ bẹ̀ ṣùgbọ́n sẹ́yìn mọ bẹ̀ tẹ́ ẹ bá ti lè sọ fún wọn pé ẹ mọ bẹ̀ wọ́n á ní ó yá ẹ jẹ́ ká lọ wọ́n fẹ́ lọ mọ ibi tí ẹ̀yin ń lọ yẹn náà fẹ́ mọ̀. Ìgbà míì gan ẹ̀ lẹ́ẹ̀ tí ẹ̀ mọ bẹ̀ wọ́n á ní kẹ́ ẹ jòkó wọ́n á tí à máa gbé yín rìn wọ́n á máa gbé yín lọ wọ́n fẹ́ lọ ṣe ìfitótó ibi tó ń gbé yín lọ yẹn wọ́n fẹ́ mọ̀ ọjọ́ tọ́rọ̀ bá délẹ̀ kò sí gbogbo nooks and crannies ilẹ̀ Yorùbá tí wọ́n ò mọ̀ pátápátá. Ìyẹn jẹ́ pọ́ìntì kan tí mo fi ń pariwo wípé gbogbo ẹ̀yin gómìnà ẹ gbẹ́sẹ̀ lé ọ̀kadà ṣíṣe. Màá sọ alternative ẹ̀ fún yín o torí àwọn ọmọ wa tó ń ṣe màá sọ fún yín. Ẹ gbẹ́sẹ̀ lé pátápátá tí ò gbọdọ̀ sí tó ń jẹ́ pé ọ̀kadà ẹ gbẹ́sẹ̀ lé. Gọ́vnà Olúwarótìmí Akérédolú èmi a máa fi ẹ̀yìn ọgàn ní gbogbo ìgbà ẹ gbẹ́sẹ̀ lé tó bá sọ pé wàá ṣe kò sí mẹ́tàlá ẹni tó lè kojú ẹ̀ àìsílẹ̀ ológbò òun ni lẹ́fìdílé èkúté tí sójà ń gbọ́wọ́ tó nu Àmọ̀tẹ́kùn ìṣègbè apàṣẹ wàá ìṣègbè wà ń lé ẹ níjẹ́ dúdú wọn ò ní jẹ́ gbìyànjú ẹ̀ náà who born their mama who born their mama now wọ́n sọ eléyìí torí àwọn damages
tó ń cause fún ìran Yorùbá. Ṣẹ́rí tẹ́ ẹ̀ bá mọ̀ yìí pé ó ń kó bá àwọn ọmọ Yorùbá economically, tẹ́ ẹ̀ bá mọ̀ yàtọ̀ sí bó ń kó bá wa economically, ó tún cause damages fún àwọn ìran Yorùbá tẹ́ ẹ̀ bá mọ̀ lẹ́nu. Tá a bá ní káwọn ọmọ ṣiṣẹ́ ọ̀kadà kì í ṣe tó burú, ṣe owó náà fi rọ ọ̀kadà. Ẹlòmíì bá graduate tó dé tó kì machine mọ́lẹ̀ tó ń ṣọ̀kadà kiri, àwa máa rí bí nǹkan tí ò dáa. Tó bá jẹ́ ibi tí economy ti dáa, wọn ò rí àwọn ọmọ wa tó wà l'Amẹ́ríkà tó jẹ́ wípé iṣẹ́ tí wọ́n ń ṣe gan ò dáa tó iṣẹ́ ọ̀kadà. Owó tí wọ́n dẹ̀ ń gbà ó sanwó permanent secretary ní Nàìjíríà. What about that? Economy ló dáa. Wọn ò rí degree holder, master holder tó kúrò níbi tó lọ sí Amẹ́ríkà tó jẹ́ pé mọ́tò ló ń wà l'Amẹ́ríkà, táksì ìgboro. Owó tó dẹ̀ ń rí ó ju owó House of Assembly lọ níbí. Ó jù lọ. Náà ti bá parọ́ ẹja mi náà, ẹ sọ fún mi pé rọ́ ló pa Ọmọlúkà. A master holder tó jẹ́ pé tó bá dé Amẹ́ríkà tàbí ní Canada, mọ́tò ló máa wà. Taxi tàbí kó máa wa trailer tàbí kó máa ṣe wàrà tó bá jẹ́ bí tó kàwé tó ní degree bẹ́ẹ̀ yẹn tó wá fi ń wa mọ́tò nígboro tàbí tó fi ń wa trailer, ẹ máa sọ̀rọ̀ yìí pé ṣé irú iṣẹ́ báyìí ló yẹ kó ṣe. It is right, ó lè má jẹ́rú iṣẹ́ bẹ́ẹ̀ ló yẹ kó ṣe, ṣùgbọ́n ní àwọn ibi tí wọ́n sá lọ lókè òkun, a tanker driver tó ń wa trailer ó lè máa gba $3,000 or $4,000 in a month. Tó bá máa calculate tó gbà per hour ẹ̀, tó bá calculate ẹ̀ lóṣù ó lè wọ bí $4,000. $4,000 yẹn tó bá sọ pé wọ́n yọ tax, wọn ò rí irú ẹ̀ rí, kán yọ tax o, kán yọ $1,000 as tax nínú ẹ̀. $3,000 tó kù ó jẹ́ wọn ò rí irú ẹ̀ rí, aṣáájú oúnjẹ 1,500, at least $1,000 á sì save ẹ̀ pé eléyìí tí ẹ̀ ṣẹ́kù fún mi lóṣù. $1,000 as at today ní exchange rate, that is 590,000 naira. 590,000 naira. Kò sí permanent secretary tó ń gba 590,000 naira. Economy ló dáa. Kò síṣẹ́ tí ò dáa. Now, ẹ jẹ́ ká tó wá rò ó sọ́tún ká rò sósì. Tó bá ṣe pé economy wa dáa, táwọn ọmọ bá jáde tí ò tí ì sí iṣẹ́ white collar job tàbí tí ò tí ì sí àyè fún wọn láti establish ara wọn, tó bá ń ṣiṣẹ́ mọ́tò wíwà tàbí tó ń ṣiṣẹ́ ọ̀kadà láti fi mú ajé wá, tí ìgboro bá dáa, tí nǹkan bá rọni lọ́rùn, kò sí bó ṣe máa burú, they will still make something. Ọ̀kadà ni òsì, mi ò mọ̀ bóyá ọ̀kadà ṣíṣe wà nílùú òyìnbó, mi ò mọ̀. Tó bá wà ń bẹ̀, ẹni tó ń ṣọ̀kadà nílùú òyìnbó yẹn máa garanti yìí pé owó tó máa pa lóṣù ó máa ju owó tí permanent secretary máa pa ní Nàìjíríà lọ lóṣù, àfi tí permanent secretary ẹ bá kówó jẹ. On a normal salary ẹ, kò sí permanent secretary tí normal salary ẹ tó ju 600,000 lọ. Tó bá jù lọ á jẹ́ pé bóyá ó ní ibi tó wà, bóyá Ministry of Health, bóyá ó jẹ́ permanent secretary Ministry of Health tàbí kó jẹ́ medical doctor somehow ló fi lè rí irú owó tó bẹ́ẹ̀. Civil servant ni mi ó yé mi dáadáa, mo mọ̀. So tó bá yẹ kó kadà wà bẹ́ẹ̀ ni olóye tá máa pa. Now yàtọ̀ sí pé wọn ò jẹ́ káwọn ọmọ wa gan ríṣẹ́ yẹn ṣe, yàtọ̀ sí yẹn damages tán fi ń kọ̀ sílẹ̀ Yorùbá, àmì náà fi ń ṣe. They are spying on us. They are spying on us. Wọ́n dẹ̀ ń ṣe gbogbo kíní wọ̀nyẹn nítorí pé kíni ọ̀pọ̀lọpọ̀ wọn ò tiẹ̀ wá tún mọ̀ kadà wà. Mo ti ṣàlàyé ọ̀rọ̀ yìí fún yín dáadáa. Eléyìí tá tiẹ̀ wá gbọ́ lẹ́nu jọ́ mélòó kan ló wá múrí mi sí tó wá gbóná. Ẹnìkan tó wá pè mí láàárọ̀ tó wá sọ̀rọ̀ ọlọ́kadà òun pé ó dàbẹ́ ni pé wọ́n máa stop ọ̀kadà. Orí mi gbẹ gidi ni mo ní, oh my goodness. Pẹ̀lú tí mo ti rí, pẹ̀lú tí mo ti gbọ́, ẹnìkan tó no, I must come online and say this. I beg on you, ẹ má jẹ́ kó flag the program yìí, ẹ pín yẹn sí ẹ. Torí mo ti rí sign yẹn, love ẹ, like ẹ, kẹ́pín kẹ́ share. The more bẹ́ẹ̀ bá ṣe share sí, the more làwọn tó jẹ́ aláṣẹ lọ́ ṣe máa mọ̀ yìí pé this program is important. Now, yàtọ̀ sí pé wọn ò jẹ́ káwọn ọmọ wa ríṣẹ́ ṣe. Àwọn ọmọ wa tó yẹ kó jẹ́ pé àwọn ló yẹ kó ṣiṣẹ́ òun. Ibi tó yẹ kán gbé ní 100 naira. Àwọn máa là gbé yín, wọ́n gba 40 naira, wọ́n gba 50 naira. Ẹ má jẹ́ kí inú ti wá dùn. Ẹ má jẹ́ kí inú wa dùn pé a rí nǹkan ọ̀pọ̀, a rí nǹkan tó cheap.
mo ti gbé ọ̀kadà mọ́lárí ọ̀kadà Fúlàní àbáwúsá tó yọ ọ̀bẹ tì mí tó lóun fẹ́ gún mi á ti tó bí ọdún bíi 4 báyìí mo dẹ̀ sọ mo tó bá túra yẹ tó kó tó gún mi èmi á lù ẹ́ pàmò dúró tiẹ̀ torí pé kí ni ẹ̀wọ̀n tó ń ṣe síbẹ̀ yẹn èèyàn náà ṣe fún wọn ò ṣe fẹ́ wúrẹ́ mo máa pa ẹ̀ máa dúró tiẹ̀ ìwà yọ ọ̀bẹ tì mí and that is how it is ṣàṣà ọ̀kadà wọn tẹ́ rí yẹn lábẹ́ ẹ̀ tẹ́ ẹ̀ bá bá ìbọn bẹ̀ ẹ̀ bá àwọn ọ̀bẹ aṣòro ńláńlá ẹ̀ bá lábẹ́ ọ̀kadà wọn. mo gbóṣùbà fún Mímíkò nígbà kan bó jẹ́ pé Mímíkò fi yẹn ṣe kà ni ṣùgbọ́n ó tún pàpà wúlò ìgboro gan dùn wò ńgbà yẹn ìgboro dùn wò. Mr. Akérédolú gọ́vnà wa àkókò rèé ó gbọ́dọ̀ pa àṣẹ wípé no more Okada now most especially gbogbo àwọn urban area wa pátápátá gbogbo not just the capital city gbogbo àwọn urban area pátá mo wá fẹ́ sọ alternative ẹ̀ fún yín alternative ẹ̀ rí ẹni tó bá fẹ́ ṣe ọ̀kadà ẹ jẹ́ kó lọ sí local government tán ti bí lọ́mọ kó lọ gba attestation wá kẹ́ wá ṣe screening fún wọn ẹ jẹ́ kó lọ gba attestation wá eléyìí tán pè attestation that is state of origin or local government of origin kó gbà wá láti prove ẹ pé lóòótọ́ àtòdodo ọmọ local government yẹn ni á dẹ̀ láwọn guarantors dá dúró fún pé lóòótọ́ o competent o fẹ́ ṣọ̀kadà ó láwọn fọ́ọ̀mù tẹ́ ẹ jẹ́ kó fill tẹ́ fi máa mọ̀ pé lóòótọ́ eléyìí o ọmọ wa ni ó tó ọ̀kadà yìí ṣe ìgbà yẹn lẹ bá wá àṣírí gbogbo tí mò ń sọ yìí á wá tú síta rẹpẹtẹ ẹ wàá mọ̀ pé 80% of àwọn tó ṣọ̀kadà they are not from Yoruba land they are not even from the state. ẹ make a law every tó bá ṣe gan ẹ tó bá mọ̀ pé òun ní ọ̀kadà ṣe tó fẹ́ register rẹ̀ as a professional bike rider ẹ jẹ́ kó lọ gba ìwé wá either látọ̀dọ̀ ọba ìlú ẹ̀ tàbí látọ̀dọ̀ chairman local government ẹ̀ tó máa proof pé lótìtọ́ àtòdodo ọmọ ibi yìí ló jẹ́ anybody tí ó bá ti ó lè jọmọ Yorùbá tó bá jọmọ Yorùbá ó ní state ẹ jẹ́ kó lọ state yẹ ọmọ Ìbàdàn tàbí ọmọ Ọ̀yọ́ tó bá fẹ́ wá ṣọ̀kadà lóńdó state tó ń ṣiṣẹ́ lóńdó state tó jọ̀kadà ló ń ṣe tó dẹ̀ jọmọ Ọ̀yọ́ state ẹ jẹ́ kó lọ bẹ̀ kó lọ gba local government of origin ẹ̀ wá ń bẹ̀ tó máa prove pé lóòótọ́ ọmọ Yorùbá ni amọ̀lé rẹ̀ ibi báyìí nílé wọn nínú ìwé yẹn kó wá fi ṣe screening lọ́dọ̀ yìí kẹ́ screen yẹn. By doing this, Your Excellency, you will discover that 80% of the Okada riders, they were foreigners. Let me put it that way. They're foreigners. Tẹ́ ẹ bá dẹ̀ gbé ìgbésẹ̀, ẹ discover yìí pé nígbà tọ́rọ̀ bá délẹ̀ tágogo bá lù gbọ̀ngàn, ẹ wá rí i pé àṣé òótọ́ lọmọlúkà ń sọ látọjọ́ yìí. Yes, it's a very simple matter. Tẹ́ ẹ bá regulate tá à ń sọ yìí, tẹ́ ẹ kọ́kọ́ fagilé gbogbo wọn yẹn pátápátá. Àmọ́ ẹ fagilé màlúù wọn gbógun tì yín, Your Excellency. Bó tẹ̀ jẹ́ pé àwọn gómìnà kan wọn ò wo àwòkọ́ṣe ẹ Akérédolú. Tó yẹ pé wọ́n wo àwòkọ́ṣe ẹ ni bóyá ilẹ̀ Yorùbá ìbá tún ti máa dùn, ìbá tún ti máa dá, ìgbésẹ̀ wa ìbá tún ti máa dá ju ti tẹ́lẹ̀ lọ. Wọ́n wo àwòkọ́ṣe ẹ Mr. Governor. But keep it on. Mi ò wá praise ẹ torí pé bóyá mo fẹ́ ṣe party ẹ tàbí bóyá mo to hell with APC and PDP. I am talking to you personally as ọmọ Yorùbá. Ìhà tó dẹ̀ kọ́ sí ìran Yorùbá ni mo fi ń sọ. Níwọ̀n bá díẹ̀ ni o, má rò pé bóyá ẹ ti ṣe rẹpẹtẹ lọ Mr. Governor ẹ ṣe rẹpẹtẹ. But wọ́n bá ìgbésẹ̀ jẹ́ ká tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú. Mbẹ́yàn ni ò tiẹ̀ wo bí téèyàn wà. And that is why I am saying this, Your Excellency Akérédolú. You must take this step. Kò sí ní tó fẹ́ fi mẹ́tàlá ẹ ṣe, kò sí ní tó fẹ́ fi ẹ ṣe. Ó ní wa lẹ́yìn gbóin lóníwà. Mo sọ mo tún sọ ní Your Excellency. Gbogbo rádaràdà tó ń dánwò nígbà tẹ́ ẹ̀ sí ilé tó bá pẹ́ wà nílé ni. Tẹ́ wá pàṣẹ pé ó yà. Máa Your Excellency gba ilẹ̀ bá mọ̀ ìpẹ́ léèyàn. Ẹ bá mọ̀ pé lọ́mọ.
ẹ bá mọ̀ pé Yorùbá dùn, ẹ bá mọ̀ pé wọ́n pariwo pé ìmọ̀ Yorùbá ò jọ ni, ọjọ́ yẹn lẹ bá mọ̀ pé ìmọ̀ Yorùbá jọ. Who are they? This is our land and we are ready to defend it. We are ready to defend it. It is our land. Your Excellency, you must take steps on this. Ẹ gbọ́dọ̀ gbé ìgbésẹ̀. Act quickly on this. Gbogbo àwọn tó ṣọ̀kadà pátá kò gbọ́dọ̀ ní wọ́n lára. Àwa tá à ń gùn Ọlọ́run ò ní jẹ́ kó pa wá lára náà. Àǹdá máa fi sanwó Ọlọ́run àmọ́ bó ṣe máa ṣe. Ẹ regulate wọn pátá. Ẹni tó bá mọ̀ pé ó fẹ́ ṣọ̀kadà lọ gba details ẹ wá ká mọ̀ ẹ́. Ẹni tó bá fẹ́ ṣọ̀kadà tó bá ń bọ̀ láti Kano tó mú attestation ẹ wá pé láti Kano lòun ti wá ẹ ti mọ̀ pé léyìí wàhálà ni. Ẹni tó ló fẹ́ ṣọ̀kadà tó wá láti Sokoto all the way from Sokoto, from Kebbi, from Zamfara, from Jalingo, from Torombo, Tombo, ní tó jẹ́ Àkúrẹ́ ló ti fẹ́ wá sí ọ̀kadà. And then you will know that something is behind it. After all, wọ́n gba location jù wá lọ. After all, local government wọ́n pọ̀ ju tiwa lọ, wọ́n gbowó jù wá lọ. Yet, wọ́n lòdù gbogbo ara wọn, wọ́n máa lòdù wọn bọ̀ bí. Ìwọ̀n bá tọ́rọ́ kọ́bọ̀ tán tún fún yín, wọ́n á tún wá bá yín fẹ́ jẹ nínú ẹ̀. Ẹ ṣáà ní pèsè iná sí ká sọ pé a máa yọ àwọn ọmọ Fúlàní sílẹ̀, a ní fún wọn níná torí pé wọn ò ń ṣọmọ Ondo State. Ẹ ní ṣọ̀nà sí ká ní ọ̀nà yìí o, ọmọ Ondo State nìkan ni kó gbà, àbọ̀mọ Yorùbá nìkan ni kó máa gbà, Fúlàní ò lè gbà. Kò ní possible. That means pé majority ń tà ń ṣe níbí wọn bá tán fún wa, àwọn gan jẹ jù wá lọ. Wọ́n jẹ jù wá lọ. So ẹ má jẹ́ ká parọ́ fúnra wa, ká dúró lórí òtítọ́ this time around. Damages tí àwọn ọlọ́kadà tí ò sọmọ Yorùbá tí wọ́n ń cause fún wa is a great disaster now and ahead. No, I'm just ẹni tó sọ ní not on mo kàn fi ṣàlàyé ni. It's all Yoruba land. Ẹ mo sọ fún yín jọ́ mo lọ Badagry, ọjọ́ mo lọ Sẹ́pẹ́, tí mo lọ Lẹ́kì, tí mo lọ sí Kòròdú. Tá wọ́n kadà Yorùbá tì kìkì Fúlàní àtàwùsá pọ́nbẹ́lẹ́. Ẹ mọ̀ pé irú gómìnà wa tó wà ní Èkó, I don't trust him. Mi ò mọ̀ rí, kò mọ̀ bàbá mi rí, kò mọ̀ ìyá mi ò dẹ̀ mọ̀ rí kó tó kú, bàbá mi ò mọ̀ rí kó tó lọ. And I don't know him, I don't want to know him. Provided tó bá prove ara ẹ̀ fún wa pé òun dúró lórí òṣèlú. Humanity first. Nínú gbogbo nǹkan tí ẹ̀dá bá ń ṣe láyé, you must make sure humanity must be first. Godliness kò sí lára àwọn gómìnà wa tó wà lÉkòó àtàwọn state míì gan nílẹ̀ Yorùbá. They don't have godliness, they don't have humanity. Wọn ò ní. As a matter of fact, I will even say they don't have conscience. Tó bá ní conscience, tó ní godliness, tó ní humanity lára. Tó mọ̀ pé èèyàn iye kan wá lélẹ́yìí tó bá ní ni wọ́n á mọ̀ pé gbogbo ń tà ń pariwo. À ń pariwo kì í ṣe torí pa kórìíra yín, kì í ṣe torí pa hate yín, ṣùgbọ́n torí ọ̀la ìran Yorùbá ni, ìtorí pé kí ó má bàjẹ́ tí àwa wọ̀nyí bá lọ káwọn ọmọ wa máa gbé wa dé. Tó ń bá ní kí n sọ bí inú ṣe ń gbé mi ni, àwọn bàbá wa wọ̀nyí ó yẹ ká máa ṣépè fún wọn ni. Bẹ́ẹ̀ látòrí Awólọ́wọ̀, gbogbo wọn pátá la máa ṣépè fún. Kí ló kàn mí? Awólọ́wọ̀ ṣe ètò ẹ̀kọ́ ọ̀fẹ́, mo jẹnu Èkó. How many years lẹ́kọ́ ọ̀fẹ́ òun last day? Gbogbo wọn la máa ṣépè fún. Ṣùgbọ́n torí pé a ti rí pé àwọn wọ̀nyẹn kò yé wọn ni. Wọn ò understand díẹ̀ dáadáa ni. Wọn ò ní foresight láti rí i pé ìyà máa jẹ Yorùbá lọ́jọ́ iwájú. Káwọn tètè jà kí Yorùbá dá dúró. Tó bá yẹ pé wọ́n rí nígbà yẹn ni, wọ́n á ti ja ìjà yẹn. Irú àwa wọ̀nyí báyìí, inú ìgbádùn làbá máa wà, àbá máa yan ni, àbá máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ ni. Mistake táwọn bàbá yẹn wá ṣe, we must never embark on that mistake again. Never. A gbọ́dọ̀ jẹ́ kí irú ẹ̀ kó ṣẹlẹ̀. OS àwọn ọmọ táwa bá bí wọ̀nyí, wọ́n á máa gbé wa dé, wọ́n á máa gbé àwọn bàbá wọ̀nyẹn náà rè ni. Á ja ìjà yẹn, àwa máa jẹ ń bẹ̀, àwọn ọmọ wa náà wá délẹ̀ bá. And that is the fact. Ó ti sọ fún yín, mi ò fẹ́ pẹ́ lórí atótónu mi lónìí, máa ṣí òpó lẹ̀ fún everybody láti pè. Àyè wà, ẹ pè mí, mo fẹ́ mọ opinion yín lórí nǹkan tí mo sọ. Bóyá mi ò dẹ̀ rí sọ, wẹ́.
ẹ mọ̀ pé it's just my own opinion. Mo dẹ̀ ti síkì opinion ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tán dẹ̀ sọ fún mi pé this is the right thing to do. Inú oko tí ọ̀kadà ọmọ Yorùbá ò lè dé, àwọn Fúlàní á gbé ẹ débẹ̀. Wọ́n á wà ẹ lọ inú oko yẹn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, wọ́n á wà ẹ wọbẹ̀. Rẹ́rẹ́ máa ń wò nǹkan bàjẹ́. Then kí tó round up, ẹ má gbàgbé we have court case in Òṣogbo. Èyí tẹ́ bá fẹ́ help wa pẹ̀lú mọ́tò ẹ help wa, mi ní sọ́jú bẹ́ẹ̀ lọ. Òṣogbo on Wednesday a ní di mọ́tò méjì àbí mẹ́ta, ó kéré tán mẹ́ta. Ẹ bá wa ṣètò, ẹ pè wá, ẹ mẹ́sẹ̀jì mi pé fẹ́ ràn wá lọ́wọ́ fún mọ́tò ló bá tán. Mi ní sọ́jú yẹn lọ. Máa ṣí ojú òpó yẹn lẹ̀ fáwọn tó bá fẹ́ pè. Èmi ò sọ pé useless o. Ẹni tó sọ pé it's useless, mi àná nù. Ẹ mọ̀ pé mo máa ń lọ Èkó, kán máa lọ sọ pé kán lọ dè mí lọ́nà kan náà mi àná rák àbí kán tiẹ̀ gbé mi sá lọ pátápátá. So náà bí mi tọ́ka mo ọ̀pọ̀lọ́ nìkan ni mo ní ìní ìyá ìní bàbá, kódà yín lẹ́ni kẹ́yà fọ́ lọ́hùn ọba. Ẹ̀yà ajá àánú mi ọ̀ sí yín o. Oh yeah, 07046092484. 070. Mo jẹ́ ń pè tán. 07046092484. That is the number. Power on. Bluetooth mode. Ẹ dá sí ètò yìí. Ẹ̀yin tẹ́ ẹ bá ráyè pè wọlé, ẹ send message yín máa gbé. Ẹ send message máa gbé. Ó yá, ẹ gbóhùn sókè, à ń gbádùn yín. Hello sir, ẹ kálẹ́ sir. Ẹ máa ṣeun wá. Ẹ sà, ẹ kú ètò náà sà. Ẹ ṣe gan. Ọlọ́run ọba dúró tì yín. Àmì àṣẹ Èdùmàrè. Gbogbo akitiyan yín lórí kí yóò bá lè gba òmìnira lágbára Ọlọ́run a máa délé ìrírí náà pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Àmín. Hello, ṣé wà pẹ̀lú mi? À ń gbọ́ yìí. Yékéjéké ni gbogbo wa ń gbọ́ yìí. Okay sir. So ẹ jọ̀ọ́ torí tọ́lọ́run. Ṣé ẹ rí nǹkan tí ẹ sọ yìí very 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 important gidigidi. Wípé kí gbogbo àwọn governors wa pátápátá kí wọ́n tẹ̀ báńdì ọ̀kadà ni. It's getting too much fún àwọn Haúsá burúkú yẹn. Because kẹ́ ẹ tó tẹ́ bá dúró sí bọ́ọ̀sì ọ̀bá yìí ẹ lè rí Yorùbá fún ẹ ti rí Haúsá like bí 40. Wọn ò mọ bí tẹ́ ẹ lọ tẹ́ bá ti dá wọn dúró báyìí ẹ bá ti bọ́ sí báyìí ọkọ̀ wọn máa gbé ẹ lọ ni. If you don't care so wọ́n máa lọ sọ̀rọ̀ sẹ́nu tírélà àbí kọ́ lọ wà yọ̀ dànù. Ẹ jọ̀ọ́ nítorí sọ Ọlọ́run wà pẹ̀lú yín mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin ayé tó gbogbo ẹ̀yin níjà sí yẹn. Ẹ jọ̀ọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba jẹ́ ká dé lẹ́lẹ̀ rí bọ́ ó ń ká wa lára gidi gan because ogun ẹrú tí yóò bá wà yìí kọ́lọ́run bá mú wa kúrò bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run because ìyà yìí ti ń pọ̀ jù. Àwọn bàbá wa ti jẹ yà àwa tó tún bí iná àtúntì wà níyà àwọn ọmọ tá à ń bí náà ṣé wọn ọmọ yìí náà máa tún bá a jẹyà ni. This is getting too much ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run Ọlọ́run bá wà pẹ̀lú wa. Àmín. Hello. Ẹ ṣeun, à ń gbọ́ yìí. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ ṣé gbọ́ ẹ túbọ̀ máa bá a continue. Àwa náà mo bá fẹ́ lọ́wọ́ fún alágbára mọ́ àwa náà agitate káàkiri níbi iṣẹ́ níbi káàkiri àdúgbò. Yorùbá petition so bó ṣùgbọ́n tó wà ní iṣẹ́ mi kò mo ti bá everybody sign yẹn. Because kí Yorùbá kúrò lóko ẹrú ilé a lè fi lómìnira wàláì. Because àwọn ará bí yìí gbọ́ mẹ́sẹ̀gì kan bàbá Ọbásanjọ́ ó ní if you don't push them ó ní sábà fọ́ọ̀sì wọn ó náà wọ̀ rẹ́dí láti hand over a máa bá wọn jà gidi ní ìjà gidi la máa bá wọn jà gidi tó ń ṣe kékeré because you don't force them out wọn ní ọ̀rẹ́dì láti fi láti surrender. Ọlọ́run wà pẹ̀lú wa Ọlọ́run máa fún yín ṣe bàbá. So ẹ jẹ́ ká tún gbé ìpè ní. Bàbá mi ẹ gbóhùn sókè, à ń gbọ́ yín o, ẹ gbóhùn sókè. Bàbá. Ẹ̀kálẹ́ o, ẹ̀kọ́ àdúgbò mẹ́lẹ̀. Ẹ̀kálẹ́ o. Ó ní wípé ọ̀rọ̀ nípa àsọtẹ́lẹ̀, ọ̀rọ̀ nípa ríran, mo text ibẹ̀ yẹn. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ohun tó ojú wa ní tí a ń fetí ń gbọ́ káàkiri ẹ̀jọ̀ kí àwọn tó ń sọ àsọtẹ́lẹ̀ nípa
nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ tó fẹ́ yẹ ọba kàn ṣe dá dúró ná ohun tó ojú wa ń rí fún ara wa báyìí kí wọ́n jẹ́ kí àwọn ọmọ Yorùbá kí a ronú jinlẹ̀ kí wọ́n plan ìgbésẹ̀ tó yẹ kán gbé ká lè fi àdúrà back ẹ̀ up kì í ṣọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ló wà nílẹ̀ rárá ìyẹn number 1. ohun kejì òun ni wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́kadà yìí ohun tẹ̀mí náà wò lè èyí gómìnà wa kó dúró dè tàbí dẹ́bùtì wọn lè gbégbèsè lé lórí tó bá jẹ́ kó o sí nílé lọ́wọ́lọ́wọ́ báyìí ìdí ni pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti jáde nígbà tí èèyàn bá sọ̀rọ̀ jáde báyìí tó tẹ̀ propose solution ti wà propose kò sí nǹkan tí wọ́n mọ̀ tí gómìnà tó ń dúró dè kì í ṣe àwọn tó advice gómìnà nìkan ṣoṣo bí kò ṣe pé àwọn ará ìlú náà gbọ́dọ̀ jẹ́ adviser fún gómìnà. so gẹ́gẹ́ bí ìgbésẹ̀ kíákíá lélẹ́yìí torí àwọn ọlọ́kadà ni àwọn Fúlàní ń lò káàní ni àwọn terrorists ń lò wọ́n máa spray àwọn èèyàn ní street àwọn bí mélòó kan ní Kaduna ọjọ́ mélòó kan yìí tó kò sí nǹkan tí mo mọ̀ tí ìjọba ń dúró dè o láti lè gbé ìgbésẹ̀ Ọlọ́run á ràn yín lọ́wọ́ o. àmín ẹ ṣeun bàbá mi ẹ ṣe. ẹ ti yanjú ọ̀rọ̀ kí la tún fẹ́ ti yanjú ọ̀rọ̀ kẹ kí ni kò sí nǹkan tí gómìnà tún ronú lé lórí ju pé kó gbé ìgbésẹ̀ ti alẹ́ yìí máa gbóná o ó dẹ̀ mú solution wá kí ló kù kò sí o Ọlọ́run á jẹ́ kí gómìnà wa kan létí gbọ́ nǹkan tó ta sọ ará ìlú ló sọ léyìí o. ẹ ṣe ó yá ẹ bá pè ẹ jẹ́ ká rìsíìfù kọ yìí 07046092484 WhatsApp nìkan ni mo ti kọ síbẹ̀ WhatsApp only tẹ bá pè direct kò ní lọ ẹgbẹ́ òsókè à ń gbádùn yín Yorùbá Football Federation. bàbá mi ẹ kú ètò. ẹ ṣé mo dúpẹ́ ẹgbẹ́ òsókè àmì àṣẹ Ìdùmarè. ṣe rí nǹkan tí mi fẹ́ sọ tọ́pìkì tẹ̀ mú wá is a very nice topic fẹ́ pé ó wà sensitive ṣùgbọ́n ṣe rí àwọn governors yẹn let's accept pé àwọn náà ń gbìyànjú tí wọn gẹ́gẹ́ tẹ́ ṣe sọ kì í ṣe gbogbo àti èmi ò bá wá sọ báyìí pé bóyá kí ẹ̀yin tẹ́ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ náà tẹ́yìn ṣe sọ yìí bóyá nínú meeting yín nínú platform yín bóyá kò bá jẹ́ the next announcement fún gbogbo aráàlú gan fún gbogbo ọmọ Yorùbá because ṣe rí gọ́vọ́nà tá à ń sọ yìí náà èèyàn kan péré ni ó ní power àti ẹ̀ tó máa take ó ní nǹkan tó máa sọ tá a ṣe àmúlẹ̀ ṣùgbọ́n àṣẹ ẹ̀ náà tún lè má múlẹ̀ tìtorí wípé tóun bá ṣe ń sọ bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ní mission àwọn ajúnilọ tó ẹ́ pọ́lọ́ ń jù wọ́n lọ tó ń bá wa fà á àwọn náà ẹ rí i pé àìmọye ìgbésẹ̀ táwọn governors wa ti gbé tí àwọn ará òkè náà tún ń dá padà fún wọn àwọn wọn á máa sọ fún wọn lè in fact wọn lè máa announce ẹ rí i pé nígbà míì tó bá ká wọn lára wọn á bọ́ sórí kíní àwọn náà announce padà pé àwọn ọmọ yẹn ò gbúdọ̀ dáhùn in fact the next thing tí wọ́n máa sọ fún àwọn governors wa ni wípé anybody tí ò bá fẹ́ tán ṣọ̀kadà mọ́ lu wọn ó wá tán wá kí governor provide iṣẹ́ fún wọn pé ṣe bí Nigerians ni wọ́n. Meanwhile àwọn tó ń pè ní Nigerians fún wa most of them are from Mali they are from Senegal wọ́n invite wọn wá ní tí wọ́n dẹ̀ hide nígbà tí wọ́n ń ṣe invitation yẹn in fact wọ́n sọ life bí wọ́n hide ẹ̀ pé every Fulani they are entitled to come to Nigeria to come and meet their family most of àwọn Fulani tẹ́rí ògbọ́ Yorùbá o French náà ń sọ ṣé àwọn yẹn ni wọ́n máa sọ fún táwọn governors wa kí wọ́n provide iṣẹ́ fún so in short because nǹkan tí àwọn náà fi dá padà fún àwọn governors wa nìyẹn ṣùgbọ́n tó bá ń pè ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ náà tí ẹ bá lè ṣe nínú platform yín tó máa jẹ́ pé the next announcement from now òun ni petition àti wípé kókó ọbẹ̀ gangan wá ni wípé kúyà announcement yẹn wà lórí wípé gbogbo ọmọ Yorùbá ò gbúdọ̀ gbọ́kadà wọn mọ́ bàbá tá a bá ti gbọ́kadà wọn mọ́ kí ló kù even kí gómìnà mọ́ announce anything tọmọ Yorùbá bá ti gbọ́rọ̀ kí ló kù àwa là ní gbọ́kadà wọn mọ́ irú èmi ń sìn tèmi ń sọ̀rọ̀ yìí ń sìn mi ì lè gbọ́kadà wọn so tẹ́lómi náà bá tún mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mọ̀ bẹ́ẹ̀ tí gbogbo aráàlú bá fi mọ̀ bẹ́ẹ̀ tán pé ìjàmbá náà ń ṣe ẹ mọ́ gbọ́kadà wọn mọ́ nígbà táwọn bá rérò gbé mọ́ bàbá báwo lẹ ṣe rí sí àìdí àtẹ́mi fẹ́ mú wá nìyẹn o táwọn bá ṣe rérò gbé mọ́ fúnra wọn wọ́n máa padà síbi náà sí bọ̀ but as long as the information ò bá kárí tá a sì ń gbọ́kadà wọn lọ wọn à ní stop òkè tí gómìnà bá announce táràlú ò gbọ́ táràlú sì ń gbọ́kadà wọn lọ ńkọ́
because most people ò mọ danger táwọn people yìí ń ṣe àwa táwọn la wà online tá à ń pariwo yìí. So àwọn kan tó wà jẹ́ pé ó gbọ́dọ̀ jẹ́ underground even ó gbọ́dọ̀ jẹ́ underground campaign tí gbogbo aráàlú a máa rí tá a ṣe ń ṣe petition káàkiri gbogbo ìlú sí another information gbọ́dọ̀ máa jáde káàkiri everywhere pé kọ́ ọmọ Yorùbá stop láti mọ gbọ́kadà wọn a ti pa economy yẹn ẹ̀rọ ara wọn nìyẹn díẹ̀díẹ̀ àwọn people ẹ wo lẹ Ìgbò nígbà tó fẹ́ stop màálù nílẹ̀ Ìgbò kí náà ṣe wọ́n announce ni bàbá níbi tí wọ́n ti lose jù lọ́wọ́ yìí ilẹ̀ Ìgbò ni announcement ni ẹ rí i pé gbogbo nǹkan yẹn tán bá sọ pé káwọn gọ́vnà wọn bá wọn ṣe àwọn gọ́vnà wọn ò tiẹ̀ ní dáhùn ṣùgbọ́n àti ẹ̀sìn Akérédolú tó ṣì ń ta bíọ́bíọ́ lọ́dọ̀ wa kò sí gọ́vnà tó tiẹ̀ ń dáhùn rárá ńlẹ̀ Ìgbò àwọn pípù yẹn ló ń jà fúnra wọn o tán bá dẹ̀ ti pàṣẹ àṣẹ wọn ti múlẹ̀ everywhere ńlẹ̀ Ìgbò ẹ wo àṣẹ síta tòm tó ṣe múlẹ̀ bẹ́ẹ̀ ni àṣẹ màálù rírà ṣe múlẹ̀ dẹ̀ kí ló dé tí àṣẹ ọ̀kadà ò ní múlẹ̀ lọ́dọ̀ tiwa náà bàbá àìdí àtẹ̀mí nìyẹn ẹ ṣé gan. ẹ ṣé àdúpẹ́ ọ̀rọ̀ ní bàbá wa yẹn sọ ọ̀rọ̀ náà sọ yẹn o ó yá ẹ jẹ́ ká gba ìpè díẹ̀ sí 07046092484 nọ́mbà náà nìyẹn ẹ pè nẹ́tíwọ́ọ̀kì yẹn ó ṣe díẹ̀ ó dáa díẹ̀ lẹ́nu ẹ gbóhùn sókè bàbá mi láti Jámánì. ẹ kálẹ́ o. ẹ ṣé gan àdúpẹ́. ẹ kú ètò náà. ẹ ṣeun. Thank you for the observation. Ẹ ṣé gan ni ọlọ́run àtúbọ̀ máa fún yín ṣe. àmì àṣẹ ìgbìmọ̀ ẹ ṣé gan. ṣé ẹ rí nǹkan kan ni mo fẹ́ kẹ́ jẹ́ kó yé wa. Like you said about that Akérédolú. Ó lè má gbìyànjú títí ẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ yẹn. ṣé ẹ rí àwọn tí wọ́n ń ṣọ̀kadà ní gbogbo ilẹ̀ Yorùbá wọn kì í ṣe ọmọ Fúlàní ti Nàìjíríà. Àwọn Fúlàní tó wà ní Nàìjíríà wọn ò wọ́ọ̀sì tó bẹ́ẹ̀ yẹn. Nígbà tí mo wá sí Nàìjà last mo rí ọmọ Fúlàní kan tó ń gé ìkànnà wá bì lọ́rẹ̀ pé ìyá Fúlàní ó yes wọ́n tún rí kan wá bì lọ́rẹ̀ pé ṣé Fúlàní yẹn ní òun kì í ṣe ogun ní ìgbà Haúsá ó ní òun kì í ṣe Haúsá ó ní Fúlàní lòun mo ní Fúlàní ti tiẹ̀ you don't speak broken English ó lóun ò gbọ́ that was almost 4 years ago. Kẹ́rí ọ̀kadà àti ṣe yẹn wọ́n lè bá díẹ̀ but only one thing mo fẹ́ kó yé yín o my brother tí wọ́n bá bá díẹ̀ àwọn Ìgbò máa compose wọn kan protest ẹ ṣe yẹn number one tẹ́ bá bá ní ọ̀kadà lónìí lóńdó stage pé ẹ fẹ́ kọ́kadà àwọn Haúsá yẹn tó ń ṣọ̀kadà yẹn wọ́n á kó ọ̀kadà wọn sínú tírélà wọ́n máa lọ wọn ò ní báyìí ṣàkàgídí àwọn Igbo brothers ló máa kọ̀ǹpá pé kọ́lọ̀ protest pé Nàìjíríà ti gbogbo wa ní. tó èmi kọ́ ló ti ń báǹdì ọ̀kadà wọ́n ti ń báǹdì wọn torí fún kíni tẹ́bátíkà rẹ̀sàpù tẹ́bátíkà ẹlẹ́ni tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ níbi tó yàrá àgbẹ̀kọ́ tó ń ṣiṣẹ́ níbi irú Èkó tẹ̀ tó ń gbé ní Agége àbí ó ń gbé ní Àgbàdo Ìjàyè àbí ó ń gbé ní Ìyànà Pájà gbàtà ìdánwò wọn ti close tó bá ń bọ̀ táìmù á ti lọ ìgbà wọn ni àwọn tó ń ṣọ̀kadà àwọn Fúlàní wọ̀nyí tí wọ́n ń ṣọ̀kadà àwọn Haúsá yìí tí wọ́n ní máa rèpù wọn ó tó wá sílé ẹ̀ padà because most of àdúgbò lẹ́kọ̀ọ́ ọ̀kadà náà máa gbé ibi táwọn ẹ̀dí gbọ́kadà kẹ̀lẹ́rẹ́ ó lè jẹ́ kó bọ́ sí kọ́nà ó kó bọ́ sínú igbó ìgbà wo ni wọn ní ṣé fún wọn tó ìjàmbá tó ń fún ilẹ̀ Yorùbá kò ń ṣe kékeré ò ní ìdí pé kọ́sẹ̀ máa ọ̀kadà tó ń ṣe kì í ṣe àwọn ọmọ Yorùbá ló ń ṣọ̀kadà ẹ ti sọ́lẹ̀ kan yẹn ní 10% àwọn Yorùbá tó wà bẹ́ẹ̀ báyà Yorùbá Ọ̀wọ̀ báyà Yorùbá Èkìtì àbí Yorùbá Oǹdó tó ń gbé lákùrẹ́ tó kù dẹ̀ káàtó ó lè máa ṣọ̀kadà bẹ́ẹ̀ àwọn Fúlàní yẹn àwọn ló pọ̀ jù lórí ráìdà rẹ̀ tábàdà ti báàlù wọn pé ọmọ ṣọ̀kadà wọn mọ́ wọ́n máa kọ́ ọ̀kadà wọn yẹn lọ́ máa lọ wọn ò ní bá yá jíù ẹ̀yin ẹ̀tẹ̀ jẹ́ kí gómìnà náà ṣe pé mo ń bá ń di ọ̀kadà lọ́la ẹ̀yin ní bó ṣe máa kó èrò wọn tó máa sá lọ bẹ̀tẹ̀ àwọn èèyàn kan ń máa fi pẹ́yàn pé ẹ má lọ ẹ lọ protest. àwọn Ìgbò náà ní tẹ́ bá make announcement yẹn it's a very good idea
make announcement yẹn pé kán sọ pé kán ban wọn because of atrocity tó ń ṣe nílẹ̀ káàró òjìrì èmi kọ́nà ti ń lé wọn so many governors ló ń lé wọn include Lagos State they will be banning them wọn á kó nǹkan wá ní wọn lọ àwọn Igbo ló máa ní kán máa lọ so the problem the enemy between us is Igbo and this Hausa Fulani tí gọ́ọ̀mẹ̀ntì bá kó lọ́wọ́ Buhari wọ́n á tọ́ ọmọ wọn wáṣọ so that is it ẹ ṣe gan. ẹ ṣe bàbá wa gbogbo àlàyé yín látàárọ̀ ni mo gbà ṣùgbọ́n ilé ìjọba sọ pé ìyẹn ni mi ò gbà pé tí ìjọba bá kúrò lọ́wọ́ Buhari wọ́n á tọwọ́ ọmọ wọn bọṣọ ṣé wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ ni àwọn ti plan ara wọn sílẹ̀ bí Buhari lọ gan-an wọ́n ti rẹ́rẹ́ máa rún lọ ni ẹ gbóhùn sókè. ẹ káalẹ́ o. ẹ ṣé o. ẹ rà sà. ẹ ṣeun à ń gbọ́ yín o. ọmọ Lúkà yóò gbà fún yín o. àmì àṣẹ Èdùmàrè. gbogbo ìgbésẹ̀ tẹ̀ ń gbé pátápátá ilẹ̀ Yorùbá yìí ó máa gbè yín ó yóò gbé gbogbo wa. èmi náà ti dé ọmọ bíi 50 ọdún lórílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá yìí ó sì mọ̀ pé lágbára Ọlọ́run gbogbo ìgbésẹ̀ tẹ̀ ń gbé Ọlọ́run ó tì yín lẹ́yìn ní gbogbo ọ̀nà pátápátá Ọlọ́run á dúró tì yín torí tó ti ẹ̀fà èmi nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ tí mi ò dẹ̀ mọ̀ díẹ̀ ó ní ti àwọn àmì tí wọ́n lọ lù àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n lù so ìgbà tí mò ń bá ṣe tí ó dàbí ẹni pé bóyá kò sí gómìnà nílé bẹ́ẹ̀ lágbára Ọlọ́run gbogbo ọ̀nà tí ọ̀sẹ̀ bá mọ̀ Ọlọ́run ó máa ti gbogbo yín lẹ́yìn ilẹ̀ Yorùbá ó dẹ̀ gbè yín orí nǹkan tẹ́ ẹ̀ ń jà fún kì í ṣe pé ẹ̀ ń jà fún ara yín bí kì í ṣe fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ó ń jẹ́ nǹkan tó ń ba àwa lọ́kàn jẹ́ tó dẹ̀ ń parú àwa ìgbọ̀n lẹ́kún ní ilé parọ́ fún yín Èkó ni mo ti ń pè yín gbogbo ọ̀rọ̀ yín náà mo dẹ̀ ń tẹ̀lé gbogbo prógámù yín látẹ̀yìn wá mo gbàdúrà Ọlọ́run ó tì í lẹ́yìn ẹni pàtó lọ́kadà yẹn gbogbo ibi kíbi wọ́n ti gbà á tí mo táwọn bá dẹ̀ sọ́ra táwọn pípù ìbá fi lè tí wà bá lè dé báyìí à ń gbàdúrà pé kó má dé ṣùgbọ́n bá a bá múra dáadáa ó máa wá tó bí àwọn gómìnà bá lè gbé ìgbésẹ̀ kí wọ́n pàdé pátápátá àfẹ́ wọn mọ́. pẹ̀lú yẹn ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa ọ̀ ilẹ̀ Yorùbá a máa gbà á lágbára Ọlọ́run tó mo dúpẹ́ lọ́wọ́ yẹn ṣe pọ̀jà. ẹ ṣé bàbá mi ẹ ṣeun ẹ jẹ́ ká gba ìpè kan tàbí méjì sí i ká tó máa lọ 07046092484 07046092484 èyí tẹ́ wá dáàbò ẹ̀ tí mo bẹ́ ṣe máa tẹ́ ẹ̀pẹ́ ti fi kóòdù wá sí +234 ẹ ti mọ̀ à ń gbádùn yín o ẹ ṣe ẹgbóhùn yín sókè ká gbọ́ yín dáadáa ẹjá gbọ́ yín dáadáa. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ ẹ ṣé o. ṣé ń gbọ́ mi báyìí. à ń gbọ́ yín sẹ́ à ń gbọ́ yín. ẹ kú ètò. ẹ ṣeun. Ọlọ́run á máa wà pẹ̀lú yín. tọ́pìkì tẹ́ mú wá lálẹ́ yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé tinú mi dùn sí gidi gan-an lórí àwọn ọlọ́kadà yìí. so lórí ohun tó ń ṣẹlẹ̀ yìí kò ń ṣe ibì kan ṣe gbogbo ilẹ̀ Yorùbá pátápátá nìkan tó wà fún nǹkan tí ń ṣẹlẹ̀. àwọn pípò yìí wọ́n ti donate everywhere even anything bá fẹ́ happen gan pé bóyá wọ́n kó gbogbo ọgbọ́n ṣé kò síbi tí wọ́n mọ̀ nílẹ̀ Yorùbá. ṣé ń bá mi lọ. mo ń gbọ́ yín àgbọ́yé. ẹ ló ṣe ń gbọ́ mi. àgbọ́yé. so kò síbi tí wọn ò mọ̀ ní ilẹ̀ Yorùbá. so ibo ni èèyàn wá fẹ́ sá sí tí nǹkan bá tiẹ̀ ṣẹlẹ̀ tá bá tiẹ̀ jẹ́ pé bóyá ogun ṣẹlẹ̀ àbí nǹkan kò síbi tí kò síbi tá a fẹ́ sàpamọ́ sí àtẹ̀kọ́ àtòkùn state o àti Abẹ́òkúta o àti everywhere ni wọ́n wà. so gbogbo nǹkan tí ẹ̀ ń ṣe ìgbìyànjú tẹ̀ ń gbìyànjú Ọlọ́run tún máa fún yín ṣe. so àwa náà èmi tí mo sọ̀rọ̀ àti Enugu mo tún sọ̀rọ̀ so inú tèmi tiẹ̀ dùn sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ because pẹ̀lú gbogbo ìyà tó ń jẹ èèyàn náà ní gbogbo ìlú tá a ti wá sí àmọ́ kókó náà òun náà ló tún jẹ́ ká sáwá sí ilẹ̀ Ìgbò káwọ́ bóyá nǹkan tó máa jọra wọn díẹ̀ so ẹjọ́ pé lọ́lọ́run ètò yìí à ń gbádùn ẹ̀gbọ́n àti Enugu lèmi tí ń fọ́lù ètò yìí báyìí so láti ìgbà tẹ́ ti
gbé ọ̀rọ̀ Yorùbá nation tẹ́tí gbé sórí kódà lọ́wọ́ máa wà pẹ̀lú ẹ̀kú ètò ẹ̀ ṣe gidi gan. Thank you. ẹ jẹ́ ká gba ìpè kan sí káwá round there up fún ọjọ́ tòní 07046092484 nọ́mbà náà nìyẹn ẹ pè kọ̀ọ̀kan péré la nídìí sí. à ń gbọ́ yín o. ẹ kálẹ́ o. ẹ ṣé o. à ń gbọ́ yín. mo ló tọ́jọ́ mẹ́ta o. ẹ ṣeun o. èmi Olúwafẹ́mi ló ń sọ̀rọ̀. ṣe fẹ́ dá sétò ni. ok mi mọ̀ pé wà ní program ok màá kọ́ ní ìfàlà. ok. tó ẹ jẹ́ fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo yín ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yẹn o ọmọdé ti sọ àgbà ti sọ oníkálukú ti mú tiẹ̀ wá alára ti sọ ajérò ti sọ ọ̀nàgún ti sọ gbogbo ẹ̀ náà àpapọ̀ ni ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin náà ẹ yí ọ̀kadà Fúlàní gùn a ti bẹ gómìnà wa báyìí kan bá wa gbé ìgbésẹ̀ ẹ̀yin náà ẹ gbé ìgbésẹ̀ tiyín ẹ stop àti gbé ọ̀kadà wọn ẹ dúró kẹ ẹ wá ọ̀kadà tó jọ́ tọmọ Yorùbá kẹ ẹ gùn ẹ gun ọ̀kadà ọmọ Yorùbá ẹ má gun ọ̀kadà Fúlàní mọ́ ìgbọràn sàn ju ẹbọ rírú lọ. àdúgbò mọ́ bàbá ti pè wá lẹ́ẹ̀kan. Power off. ẹ gbé ọ̀kadà tó jẹ́ tọmọ Yorùbá ẹ má jà gbé ti Fúlàní mọ́ káwa kọ́kọ́ gbógun tì wọ́n a ti pariwo ẹ má jẹran ẹ gbọ́ ẹ yọ ọ̀kadà Fúlàní gùn ẹ hù nígbà a ti sọ fún ẹyẹ patronage wọn gbogbo oúnjẹ táwa bá ń gbìn bí ẹ jẹ́ káwa gan fèsì ẹ̀ ká máa jẹ ẹ gbà tó Ọlọ́run akọ́ wa mọ̀ ń ṣe ọmọ Yorùbá ẹ wo àwọn ọmọ Ìgbò àwa la ní wọn ò dáa wọ́n gbọ́ràn síra wọn lẹ́nu tọ́n bá ti sọ pé no going out anybody ò gbọ́dọ̀ jáde lẹ́ni wọ́n máa gbọ́ síra wọn ni wọn ò ní jáde ṣùgbọ́n táwa bá pàṣẹ pé anybody ò gbọ́dọ̀ jáde ní Ondo State nìkan yìí nìkan kí n má sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tó kù gbogbo yín wá padà máa sọ pé ta ló bí bàbá ẹ̀ ta ló bí bàbá ẹ̀ ta ni màmá ẹ̀ tó máa sọ pé ká má jáde who are they bá ṣe máa sọ wíwára kó bá dẹ̀ lè dáa kó lè dáa là ṣe ń sọ bẹ́ẹ̀ well àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ dúró tì wá látàárọ̀ ó fi ọ̀nà Ọlọ́run bẹ̀ yẹn máa aṣáláì pé ètò yìí ẹ mọ̀ pé irú ètò bí eléyìí you must share it because ó gbọ́dọ̀ dọ́dọ̀ gọ́vnọ̀ ó gbọ́dọ̀ dọ́dọ̀ àwọn gómìnà yẹn tẹ́ bá rò pé wọn ò gbọ́ wọn ń gbọ́ mo ti sọ fún yín èmi ti rí àṣírí pé wọ́n ń gbọ́ wọ́n ń rí wọ́n kàn ya ọ̀dájú èèyàn ni wọn ò ṣe ń take action but èmi mọ̀ pé wọn ò ní dájú lórí eléyìí wọ́n máa take action lórí ẹ̀ tákérédolú bá gbọ́ á sọ fáwọn tó kù ẹ̀ pé ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ lórí ọ̀kadà ẹ ṣe thorough screening ẹ tí ò bá ti sọmọ Yorùbá tẹ́ ẹ̀ rí kó dájú kó mú attestation ẹ̀ local government of origin ẹ̀ wá ẹ má gbà láàyè ẹ̀yin ọmọ Yorùbá náà ẹ má gbọ́ ọ̀kadà wọn mọ́ tẹ́ ẹ bá fẹ́ ṣe patí ẹ lọ wábi tán ti ń tẹ́dìyẹ rẹ dìyẹ kẹ́ ẹ fi ṣe patí yín tẹ́ ẹ bá ti wábi tán ti ń tewúrẹ́ ìbílẹ̀ kẹ́ ẹ rà kẹ́ ẹ fi ṣe patí yín ẹ̀yẹ jẹ màlúù wọn títí dìgbà tá a dúró táyé màlúù á yọ àyè màlúù máa yọ tó jẹ́ ká sún yín àwọn orílẹ̀-èdè kan wà tó jẹ́ pé wọ́n sísà mi kan wá láti Amẹ́ríkà láìpẹ́ lára àwọn ọmọ Yorùbá ó ní ẹran tí wọ́n bá ti gé ẹran l'Amẹ́ríkà ó ní bó ṣe máa ń gé gùndẹ̀gùndẹ̀ ni wọ́n á gé banku ní wọ́n á jẹ asún wọn wọ́n á jẹjẹjẹjẹ tó tún ẹ̀kọ́ wọn á tún dànù. so kí là ń sọ àtàwátàwà bí pẹ̀lú gbogbo wọ́n ṣe fi ẹran wọ́n fẹ́ fi ẹran pa yín wọ́n fẹ́ fi màlúù pa yín wọ́n á fi jẹ yín wọ́n á jaṣọ yín jẹ oko yín jẹ gbogbo ayé yín tán ọ̀pọ̀n gbogbo ẹ̀ pátápátá bẹ́ẹ̀ bá lọ bí tán ti ń gẹ́ran tẹ́ ẹ fẹ́ gẹ́ran èèkánná yín báyìí náà máa gé fún yín èèkánná yín ni mo kàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe mí ọdún wo mo kàn tiẹ̀ dúpẹ́ pé mi ò sí lára àwọn tó fáǹsì pé wọ́n ń jẹ ẹran bá wù mí jẹ màá yá jẹ síkìnì kí n jẹ síkìnì tàbí kí n jẹ ògúnfe ló bá tán ọpẹ́ ní fọ́lọ́run so abẹ́yìn ẹ gbogbo nǹkan wọ̀nyí ẹ má nà á ní ẹ̀ mọ́ ẹ pa wọ́n tì kẹjẹ káwa gan ṣó wọn kájẹ kán mọ̀ pé yes àwa gan wà ń bẹ̀ kó tó di pé àwọn gómìnà wa gan gbé gbèsè ẹ̀bẹ̀ lábẹ́ yín o àníri ju báyìí lọ lẹ́ni ẹ bá wa pín
ẹ ṣí ẹ jẹ́ kó dọ̀dọ̀ wọn. Ẹ má dẹ̀ gbàgbé ẹ̀yin tẹ́ bá fẹ́ ràn wá lọ́wọ́ fún owó mọ́tò lọ sí Òṣogbo ẹ kọ́ńtàtì wa ká lè jọ ṣàlàyé fúnra wa dáadáa bá ṣe fẹ́ rìn sí. Ojú òní tì yín, ọ̀tá òní yọ̀ wá, gbogbo wa pátá lájọ máa délẹ̀ lérí náà, àtẹni tó ṣe burúkú àtẹni tó ṣe rere. Ṣùgbọ́n àwa tá a bá ṣe rere ń bẹ̀, tá a fi tọkàntọkàn ṣe ti ìran Yorùbá, tá a bá débẹ̀ á pẹ́ á jèrè ilẹ̀ náà á jẹ́. Ṣùgbọ́n àwọn tó bá dúró sí ipò ìkà wọ́n á dé ilẹ̀ náà ṣùgbọ́n wọn ò ní jẹ nínú ẹ̀ bí Bíbélì ṣe sọ nìyẹn. Ó dàbọ̀, ọ̀la la tún máa pàdé Ọmọlúkà yín nìyẹn o. Ẹ má gbàgbé ẹ pè mí lẹ́yìn ètò nọ́mbà yẹn nìyẹn yóò mo ti pè náà wo oníyẹn 07046092484. I love school yìí jẹ mí níyàwó rí mi o.